Ìbà àforíadé gbogbo àwọn ládéládé nílẹ̀ Yorùbá ọrùn lẹ̀kẹ̀ ìbà fún yín nítorí pé Yorùbá wípé ibi gẹrẹjẹ là bá gbà àgbà wọ́n tọ́ lẹ́ni à bọ̀wọ̀ fún àgbà wọ́n tọ́ lẹ́ni à wàwòkọ́ṣe wọn nítorí ibi àgbà ibi pàtàkì ni. Èyí ni mo fi ń kí yín níbi ẹ̀ tí ń wò wá jákèjádò àgbáyé ní dédé àsìkò yìí. Ọ̀dẹ̀ òdùn bí o, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi. Mo ní Lámèyítọ́ Àwùjọ, wọ́n jẹ́ olóyè, bákan náà wọ́n tún wá láti ìdílé ọba, wọ́n ní ìrírí tó pọ̀ tó bá di ọ̀rọ̀ ọba aládé nílẹ̀ Yorùbá. Ó sì ṣe pàtàkì lóhun tó yẹ kí a máa jíròrò ní dédé àsìkò yìí fún àwọn tó bá kù díẹ̀ àti àtúnṣe inú ẹ̀. Tèmi tí ń tòótọ́, mo láyọ̀ láti kí yín olóyè ọ̀mọ̀wé Adérẹ̀mí Adésọjí Fájẹyọ. Mo kí yín sà. Ẹ ṣé, mo kí olóòtú ètò. Ẹ ṣeun, ẹ ṣeun. Olóòtú ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ lórí ẹ̀rọ tẹlifíṣàn Bẹ́mbẹ́yẹ́kẹ́ náà. Lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni wọ́n ti dá yẹn, ṣùgbọ́n mo tún jẹ́ olú ọmọ Agbáṣàga ti ìlú Ìlọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo júbà orí adé ọrùn lẹ̀kẹ̀, mo júbà mo súnmọ́ba nígbà ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀fà, torí pé ẹni kò bá rí ọba fín lọ́ba pa. Mo júbà gbogbo àwọn aládé, gbogbo àwọn ọmọ Odùduwà, mo júbà wọn. Ní pàtàkì jùlọ mo júbà Ọ̀wáràngún Àga, bàbá wa tó wà lórí ìtẹ́ báyìí, ọba Wahab Káyọ̀dé Oyèdọ̀tun bíbíire àkọ́kọ́, mo júbà yín o. Tọ́, ẹ ṣeun, ẹ ṣeun. Kò sí àní-àní, ipò ọba nílẹ̀ Yorùbá ipò pàtàkì ni. Ìran Yorùbá àti ọmọ Yorùbá tààtà gbọ́dọ̀ máa fi ọwọ́ pàtàkì mú wọn nítorí irú ipò tí Olódùmarè tò wọ́n sí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n béèrè pé kí ni agbára àwọn ọba ilẹ̀ Yorùbá gan? Ẹ ṣé, tí a bá ń wo agbára wọn ó pọ̀ lọ jàrá, nípa orúkọ tí wọ́n jẹ́, nípa ìpèdè tí a ń lò láti bọ̀wọ̀ fún wọn, torí pé ẹni ọ̀wọ̀ ni wọ́n, a gbọ́dọ̀ fọ̀wọ̀ wọ́n, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fi wọ́n sí ipò ọ̀wọ̀. Ó bẹ̀rẹ̀ látòrí pé ọba ohun tí ó jẹ́ àgékúrú pé ọba ba lórí ohun gbogbo ní jẹ́ ọba. Yẹn ni pé wọ́n ba lórí ohun gbogbo ohun tó jẹ́ mọ́ ètò ìṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ìdájọ́ àti àwọn báwọn nì láyé àtijọ́, àwọn ni wọ́n wà ní ìkáwọ́ wọn. Bẹ́ẹ̀ ni a tún pè wọ́n ní kábíyèsí, yẹn ni pé kábíọ́kòsí. Agbára wọn hẹ̀rẹ̀ǹtẹ̀ débi pé gbogbo ohun tí wọ́n bá ṣe kò sẹ́ni tó lè bí wọ́n wípé báwo ni wọ́n ṣe ṣe. Yorùbá tí ẹ mọ̀ sọ pé ọba wọn fi orí bíbẹ́ wọ́n mọ̀ fi ṣe iyì ni. Ìyẹn fi hàn pé wọ́n lágbára láyé àtijọ́ kúrà. Béèyàn bá dá ọ̀ràn tàbí hùwà tí kò tọ́, wọ́n ní agbára láti sọ pé kí wọ́n lọ bẹ́ orí ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bá ṣe pé lóde òní ni ẹ̀wọ̀n nírú ẹni bẹ́ẹ̀ ó sùn. Yàtọ̀ sí yẹn, a tún máa kọrin kan pé ọba ò ọba láṣẹ ọba, Kílẹ̀ ń fọba pé ọba ò ọba láṣẹ ọba. ọba tó tó bí àró, ọba ò ọba láṣẹ ọba, kílẹ̀ ń fọba pé ọba ò ọba láṣẹ ọba. A tún máa ń pè wọ́n ní aláṣẹ èkejì òrìṣà. Ìyẹn ni pé lẹ́yìn Olódùmarè àti òrìṣà, àwọn tún ní agbára wọn tẹ̀lé wọn ní ayé àtijọ́. Wọ́n ní agbára débi pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, àwọn olórí ètò ìṣèlú, a rí pé wọ́n pè wọ́n ní ọba. Inú ọba yìí náà ni a ti wá rí ìjẹ ọba lóde òní, àṣà òde òní tí ìjọba amúnisìn tó fi dé ìjọba àwa ara wa lóde òní. Wọ́n ní agbára débi pé àwọn ni olórí ètò ìṣèlú. Àwọn ni olórí. Lẹ́yìn ìgbà yẹn ni àwọn afọbajẹ wọ́n máa ń tẹ̀lé wọn. Lẹ́yìn àwọn afọbajẹ, àwọn olóyè tí wọ́n bá foyè dá lọ́lá, àwọn ògbóni ìlú, àwọn ẹ̀ṣọ́ ìlú,
tí olórí ogun bóyá balógun ni ní Ọ̀yọ́ tí wọ́n pè wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn ló tún tẹ̀lé wọn. Ṣùgbọ́n nígbà tí ètò ìṣèlú ní ọ̀dọ̀ wọn, a tún ní àwọn baálẹ̀ tí wọ́n tún wà ní abẹ́ wọn. Nígbà tí wọ́n bá ṣe ètò ìṣèlú, ọ̀dọ̀ wọn ní àṣẹ ni a fi ń pè ní aláṣẹ kejì òrìṣà. Àwọn ni ó fi àṣẹ sí gbogbo ohun tí àwọn baálé, àwọn olórí àdúgbò àti àwọn afọbajẹ tí wọ́n bá ti sọ, àwọn ni ó fàṣẹ sí nípa ti òṣèlú. Agbára wọn débi pé àwọn ló lórí ètò ọrọ̀ ajé ìlú. Àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n bá wà ní abẹ́ wọn, wọ́n máa wá san ìsákọ́lẹ̀ fún wọn. Wọ́n máa pa òwe kan pé ẹlẹ́dẹ̀ yóò dé Ọ̀yọ́, ariwo ni ó pọ̀. Ìyẹn pé àwọn láyé àtijọ́, àwọn ìlú tó wà ní abẹ́ Ọ̀yọ́, wọ́n máa ń fún nǹkan ìsákọ́lẹ̀ bíi ẹran, àwọn nǹkan ọ̀sìn, àwọn nǹkan oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa fún ọba gẹ́gẹ́ bí ìsákọ́lẹ̀. Wọ́n ní agbára débi pé àwọn géńdégìrìpá ìlú, àwọn ọ̀dọ́ ìlú, oko wọn, àwọn yẹn ni yóò máa bá wọn roko, àwọn ni yóò máa bá wọn dáko. Níbi tí wọ́n lágbára dé, tí wọ́n bá sígun lọ sí ìlú mìíràn, tí wọ́n bá ṣẹ́gun àwọn ẹrú tí wọ́n bá kó níbẹ̀, ọ̀dọ̀ wọn náà ni yóò máa gbé. Kódà tí wọ́n bá rí arẹwà obìnrin inú wọn, wọ́n máa gbẹ́sẹ̀ lé irú arẹwà obìnrin bẹ́ẹ̀. Láyé àtijọ́, ìyàwó ọba máa ń pọ̀. Tí wọ́n bá sì rí arẹwà obìnrin láàárín ìlú gan, yàtọ̀ sí kó jẹ́ ẹrú, wọ́n lè gbẹ́sẹ̀ lé. Kódà bóyá lásìkò ọdún ìlú ni tí àwọn ọmọlọ́mọge bá ń jó, tí wọ́n bá ti ná ọ̀pá àṣẹ wọn sírú obìnrin bẹ́ẹ̀, ó ti di aya ọba nìyẹn. Wọ́n ní agbára débi pé nípa ti ètò ìdájọ́, nígbà tí èèyàn bá ṣẹ̀, bóyá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké, wọ́n á dá ní inú bóyá lọ́dọ̀ baálé ilé. Tágbára baálé ilé ò bá ka, wọ́n á gbé lọ ọ̀dọ̀ olórí àdúgbò. Lẹ́yìn yẹn wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ àwọn afọbajẹ, èyí tí àwọn kan wọ́n pè wọ́n ní ìwà rẹ̀fà ní àwọn ìlú ibì kan. Àwọn gẹ́gẹ́ bí Ọ̀yọ́, wọ́n pè wọ́n ní Ọ̀yọ́mèsì. Ṣùgbọ́n tó bá di pé ẹjọ́ tí ó lágbára pàápàá tó jẹ mọ́ ìpànìyàn, ọ̀dọ̀ ọba ni ó gbé irú ẹjọ́ náà lọ. Ìyẹn fi hàn pé wọ́n ní agbára débi pé àwọn náà tún ní onídàájọ́ ìlú ní àwọn àkókò yẹn. Wọ́n ní agbára débi pé àwọn náà ní olórí ẹ̀sìn gbogbo. Kó tó di pé bóyá àwọn ẹlẹ́sìn kan ó jáde, bóyá wọ́n bí eléégún, wọ́n kọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ ọba wípé láyé àkókò bàbá ẹ̀ ní ọdún eégún àwọn. Gbogbo àwọn olórìṣà tó kù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tó ń sin Ògún ni o, àwọn tó ń sin òrìṣà Alá, gbogbo àsìkò tí ó bá ti wà fún àsìkò tí wọ́n bá ṣe ọdún wọn, wọ́n gbọ́dọ̀ lọ gbàṣẹ lọ́dọ̀ ọba. Ó lórí pé wọ́n jáde, wọ́n gbọ́dọ̀ lọ júbà fún ọba náà, fún orí adé. Tó ní agbára wọn ó hẹ̀rẹ̀ǹtẹ̀ ní ayé àtijọ́. Ọba yìí sì kúrò nílé ní ayé àtijọ́, níbi pé gbogbo ẹjọ́ tí wọ́n bá lọ, gbogbo àwọn tí kì í ṣe pé wọ́n ń lọ sọ́dọ̀ ẹnìkan, àwọn èèyàn ni ó wá sọ́dọ̀ wọn. Ni wọ́n ṣe máa ń pọ̀ wípé ó ń lọ Ọ̀yọ́, òun kánjú, Aláàfin oríbì kan. Wọ́n ní agbára débi pé kò sẹ́ni tí wọ́n lè lọ sọ́dọ̀ àfi ẹni tí ó bá lọ wá sí ọ̀dọ̀ wọn. Láyé àtijọ́, àwọn ọba, àwọn èèyàn ló mú fún wọn nìkan ni wọ́n fi máa ń pò wípé gbèrú mi kò sí láàfin, sọ̀mí kalẹ̀ ló wà láàfin. Nípa wípé àwọn èèyàn ló máa ń fún wọn nìkan ní ayé àtijọ́. Torí náà wọ́n sì máa lówó lọ́wọ́, kì í ṣe pé bóyá wọ́n á lọ. Wọ́n ìsáré bí pa. Wọ́n ìsáré bí pa. Bẹ́ẹ̀ ni wọ́n sì sí ní abẹ́ ìjọba kankan láti lọ sọ pé bóyá àwọn máa gbowó lábẹ́ ìjọba kankan. Àwọn ni olórí, wọn ní olórí kankan tó ju àwọn lọ ní ayé àtijọ́. Ọ̀nà agbára wọ́n ní agbára nípa ti ara èyí tí mo sọ yìí. Wọ́n sì ní agbára nípa ti ẹ̀mí, nípa wípé kò sí ẹni tó lè kojú wọn. Kò sí pé bóyá àwọn kan bóyá wọ́n wá àwọn nǹkan, bóyá wọ́n ń yìnbọn, wọ́n ń pa wọ́n, tàbí pé bóyá àwọn olóṣèlú kan bóyá wọ́n ti mú wọn tì mọ́lé. Kàkà kí ilẹ̀ gbó ilẹ̀ òòṣà ní ọ̀rọ̀ wọn. Kí sì ló ṣokùnfà eléyìí ni pé ní àkọ́kọ́ láyé àtijọ́, ó mọ ní ìlànà tí wọ́n fi ń jẹ ọba. Kì í kàn ṣe pé irú wọ̀gìrì wà ní ìjọba. Ẹni tí ọba bá tọ́ sí ló máa jọba. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìlú mi ní Lọ́ràngún, àwọn ìdílé mẹ́ta ni ó ń jọba. Ìdílé Ìgbọ̀nnìbí, ìdílé Òkómọ àti ìdílé Arútú. Torí náà bẹ́ẹ̀ náà ni ó sì wà káàkiri. Torí náà àwọn tí bóyá bí ọba kan bá wàjà tó gbéṣẹ̀, àwọn ìdílé tí ó bá kàn, wọ́n lè yan àwọn ọmọ oyè, wọ́n sì lọ ṣèwádìí
lọ́dọ̀ Ọ̀rúnmìlà akérèfínúṣọgbọ́n akọ́nilọ́rọ̀ bí iye kan ni ìyẹn Ifá láti lọ béèrè lọ́wọ́ Ifá. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe eléyìí tí Ifá bá sì ti mú ẹnìkan kó tó di pé wọ́n jáwé oyè lé irú ẹni bẹ́ẹ̀ lórí, wọ́n máa lọ sí ìpèbí níbi tí wọ́n ti kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí wọ́n fi mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí wọ́n fi ní dojú àṣà délẹ̀, tí ó jẹ́ pé wọ́n mọ hùwà, tí ó fi jẹ́ pé àwọn èèyàn mọ̀ bọ̀ fún wọn. Wọ́n á sì rú wọn ní agbára débi pé kò sí ẹni tó lè kojú Olúmọkò ni ọ̀rọ̀ wọn máa jẹ́ ní ayé àtijọ́. Wọ́n máa kọ́ wọn ní àwọn oríṣiríṣi ọgbọ́n bí a ṣe ń ṣèlú, bí ìlú ṣe ń tùbà, ló ṣe ń tùṣẹ́. Gbogbo ẹ̀yin ni wọ́n máa kọ́ wọn ní ayé àtijọ́. Ìyẹn ni pé wọ́n máa rú wọn ní agbára, wọ́n sì ní agbára gan-an ní ayé àtijọ́. Ó dà, ẹ ṣeun. Kò sí àní-àní pẹ̀lú gbogbo àwọn àlàyé tẹ́ ti ṣe yìí. Ìyẹn fi hàn wípé agbára àwọn ọba aládé ilẹ̀ Yorùbá kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Tá bá wò pẹ̀lú gbogbo àwọn àlàyé tẹ́ ti kà sílẹ̀ yìí, ó dà, kí ló fà á? Ẹ ṣe láìsí àní-àní, àwọn ọba tó ọmọ ọba ni mí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n ti bọ́rọ̀ lẹ̀ bí ẹ̀kọ́. Wọ́n ti wá di ẹni yẹpẹrẹ láyé òde òní. Kí ló sì fà á? Gẹ́gẹ́ bí ọmọ ọba tí mo tún jẹ́ onímọ̀ ìtàn àti onímọ̀ nípa èdè Yorùbá, láti ìgbà tí àwọn ìjọba amúnisìn ti dé ilẹ̀ Nàìjíríà, pàápàá ilẹ̀ Yorùbá, ní nǹkan bí pàápàá nígbà tí wọ́n gba ìjọba Èkó ní nǹkan bí 1861 ní ipò ọba tó ti ń rẹ̀yìn bí omi ọkà. Nípa wípé nígbà tí wọ́n dé, wọ́n fi àwọn nǹkan yédeyéde tìlú èbó wọ́n fi ń tù wọ́n lójú, bí àwọn ọtí, bí àwọn ọ̀mbrẹ́là, àwọn nǹkan oníyebíye mìíràn wọ́n fi ń tù wọ́n lójú, wọ́n sì ń gbà lọ wọn kẹ́rẹ́kẹ́rẹ́. Imú ẹlẹ́dẹ̀ wọgbà, wọ́n fi tàn wọ́n débi pé kí wọ́n fọ́ sí ìwé pé àwọn máa ṣe ìjọba lé wọn lórí. Ilé ló ṣokùnfà bí ó fi di pé àwọn ìjọba amúnisìn gbà yẹn, pàápàá nígbà tí Lord Lugard di gómìnà ilẹ̀ Nàìjíríà, tó tún á ṣe àpapọ̀ ìpínlẹ̀ Òkè Ọya àti Gúúsù Orílẹ̀-èdè, ìyẹn ní ọdún 1914 tí wọ́n pè ní amalgamation. Ìgbà yẹn ló dé á pé àwọn ọba wọn wá wà ní abẹ́ wọn ìjọba amúnisìn títí di pé ó fi di pé a wá gba òmìnira ní ọdún 1960. Nígbà tí a gba òmìnira ní ọdún 1960, kàkà kí ipò ọba kó tún lọ sókè sí, ó tún wá sílẹ̀ sí, nítorí pé ó wá di pé àwọn ọba wọ́n wá fi wọ́n sí abẹ́ alága ìjọba ìbílẹ̀, tó jẹ́ pé ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ ni wọ́n ti wá ń gba owó oṣù. Nígbà tó di ọdún 1973, láyé àtijọ́ a máa sọ pé ọba ló nílẹ̀. Ìjọba àpapọ̀ wọ́n gba agbára onílẹ̀ lọ́wọ́ wọn, wọ́n gbé sí agbára ọ̀dọ̀ ìjọba, tó jẹ́ pé ọba kò ní agbára lórí àwọn ilẹ̀ mọ́. Kódà àwọn èèyàn gan wọ́n máa gbé ọba lọ sí ilé ẹjọ́ lónìí nípa ti ọ̀rọ̀ ilẹ̀. Eléyìí jẹ́ àpẹẹrẹ àwọn nǹkan tí ó jẹ́ kí ipò ọba kó di yẹpẹrẹ lákòókò yìí. Yàtọ̀ sí yẹn, àwọn tó ń tẹ̀lé ìlànà bí a ṣe máa yan ọba láyé àtijọ́, wọn tẹ̀lé mọ́ lóde òní. Nítorí pé lóde òní irúwà ògiri wa ló ń jẹ ọba. Àwọn tí wọ́n ṣe ọmọ ọba, kódà tí wọ́n bá ti lówó lọ́wọ́ tàbí pé wọ́n jẹ́ olóṣèlú, tí wọ́n bá ti fún ìjọba ní owó, tàbí pé àwọn ìjọba wọn mọ̀ pé wọ́n ràn wọ́n lọ́wọ́ láti lè wọlé ìbò, irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n fi ń jọba lóde òní. Wọ́n sì tẹ̀lé ìlànà àtijọ́ mọ́, nípa wípé bíbèrè lọ́wọ́ Ifá Ọ̀rúnmìlà akọ́nà lọ́rọ̀ bí iye kan ni, láti béèrè pé ẹni wo ló tọ́ sí ipò ní àárín ìlú. Tó náà ilé ìlú fà á tí àwọn ọba tó fi di ẹni yẹpẹrẹ. Nígbà tí pé wọn à ń ṣe ọmọ ọba, Yorùbá bọ̀ wọ́n ní kò ní tán lára ọba kó mọ̀ kú dànsákì. Àwọn tí ìbá jẹ́ ọmọ ọba, báwo ni ó ṣe ní dànsákì? Ìyẹn ló sì fà á lóde òní tó yẹ pé a rí àwọn tí kì í ṣe ọba, tó yẹ pé ọmọ ọba tí wọ́n jẹ́ ọba, irú àwọn ni wọ́n ti sọ pé àwọn ò jẹ́ ọba, pé orúkọ wọn kì í ṣe ọba, pé emir làwọn mọ̀ jẹ́, àti irú wọn tó yẹ pé wọ́n ti wọ aṣọ ọba, ìwọṣọ ti àwọn àṣà mìíràn ni ó wà lọ́dọ̀ wọn. Síwájú sí ní ayé àtijọ́,
lẹ́yìn ìgbà tí ọba bá ti di pé wọ́n jáwé ìlú lórí tí wọ́n sì dé adé lé lórí kò tún dọ̀bálẹ̀ fún ẹnì kankan mọ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìlú Ọ̀yọ́ nígbà tí wọ́n bá fẹ́ fi Aláàfin jẹ kó tó di pé wọ́n á jáwé ìlú lórí wọ́n á ní kó dọ̀bálẹ̀ á ní lẹ́yìn ìdọ̀bálẹ̀ yìí o kò tún dọ̀bálẹ̀ fẹ́nì kankan mọ́ kódà ó fi kan bàbá rẹ̀ a rí i pé bàbá rẹ̀ gan ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ni. Ṣùgbọ́n a ti rí lóde òní tó yẹ pé àwọn ọba gan wọ́n tún wólẹ̀ wọ́n ń pàgún wọn mọ́ fún àwọn gómìnà a rí káàkiri tó yẹ pé àwọn gómìnà wọ́n tún wólẹ̀ wọ́n ń pàgún wọn mọ́ fún wọn. Irú èyí tí kò sì ṣẹlẹ̀ ní ayé àtijọ́. Láyé àtijọ́ ẹ wo àpẹẹrẹ tó ṣẹlẹ̀ sí olóṣèlú kan Bọ̀dé Thomas tó jẹ́ mínísítà nígbà yẹn tó yẹ pé ó tàbùkù ọba Aláàfin Adéyẹmí kejì nígbà yẹn pé ẹni tó jẹ́ bàbá ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta tó ṣe gbéṣẹ̀ lẹ́yìn àkókò yìí tí ó rí ọba yẹn fín ọba yẹn ó sì ta ní àṣẹ tó yẹ pé ó di pé irú arákùnrin yẹn mínísítà yẹn ó bẹ̀rẹ̀ sí gbó lọ nírú àkókò yẹn ìyẹn fi hàn pé ọba wọn ní agbára lásìkò yẹn pé bóyá àwọn àpẹẹrẹ kan wà bóyá ọba Adésọjí Adérẹ̀mí ni wọ́n nígbà tí àwọn kan wá fẹ́ mú bóyá wọ́n fẹ́ ṣe ní ṣùtá ẹgbẹ́ wọn náà ló gbà kọjá tó wá di ọmọ kékeré. Àwọn ọba kan náà wà bóyá ní ìlú Ògbómọ̀ṣọ́ ni tó jẹ́ pé ọba yẹn pé nígbà ayé Àgbẹ̀kọ̀yà ni tí wọ́n fẹ́ lọ ṣe ṣùtá ọba yẹn tí wọ́n fẹ́ pa ọba sì di ọmọ kékeré wọ́n sì gbé pọ̀n ó sì gba ẹgbẹ́ wọn kọjá. Ẹ wo ọdún tó tẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tó yẹ pé wọ́n pa àwọn ọba kan wọ́n pa àwọn ọba ṣùgbọ́n ọ̀kan nú wọn mú mọ̀ pé ẹnìyẹn sọ pé Ọlọ́run ló yàn ṣùgbọ́n mo mọ̀ pé bó ṣe yẹ kó yọ nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ìgbín kì í yọ tán nínú karahun bẹ́ẹ̀ ni irú ẹni yẹn mú mọ̀ pé wọ́n ti ro irú ẹni bẹ́ẹ̀ ní agbára tó fi di pé irú ẹni yẹn ó fi lọ tó yẹ pé ó lọ irú ọba yẹn tó fi yọ lọ́wọ́ àwọn agbanipa tí wọ́n pa irú àwọn èèyàn bẹ́ẹ̀. Lóde òní ipò ọba ó ti ń mìrẹ̀ yìí nípa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa gan ló jẹ́ pé wọ́n fi ara wọn sí ipò ọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n lọ ń tọrọ owó lọ́wọ́ àwọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n ń ṣègbè lẹ́yìn olóṣèlú bí àwọn olóṣèlú bá wá sí ọ̀dọ̀ wọn fún ìbò ó yẹ kí wọ́n gbàdúrà fún gbogbo wọn ni kí wọ́n sọ pé ìfẹ́ Ọlọ́run yóò ṣẹ lórí wọn kí wọ́n ṣáà gbàdúrà fún wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa lóde òní láti rí pé wọ́n gbè sẹ́yìn olóṣèlú kan ló sì fà á tó yẹ pé àwọn olóṣèlú wá di pé wọ́n rọ àwọn ọba olóyè. Láyé àtijọ́ nítòótọ́ ọba ní agbára ṣùgbọ́n bí bàtà ọba bá ń ró ní àrójù ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìdálùlù sílùú eégún ní borí òde Òṣogbo ó ra sí gbátẹ́jìgbò ní àwọn ìlú kan àwọn afọbajẹ ni yóò gbé igbá ọlọ́mọrí yóò lọ gbé fún ọba wípé àwọn ìlú ò fẹ́ mọ́ o bí bàtà rẹ̀ bá ti ń ró ní àrójù tó bá sì ti sí igbá yẹn yóò lọ ṣe bí ọkùnrin ni yẹn pé yóò lọ ṣe bí ọkùnrin ìyẹn fi hàn pé ọba yẹn yóò lọ di pé yóò wàjà yóò ti pa ara rẹ̀ láti lè di pé ẹni tí yóò wàjà. Àwọn ìlú mìíràn ọ̀tọ̀ yẹ pé àwọn ògbóni ló máa ń ṣe ètò yẹn ṣùgbọ́n kì í ṣe pé bóyá àwọn ìjọba ní wàá sọ pé àwọn rọ̀ lóyè wọ́n ń rọ àwọn ọba lóyè láyé àtijọ́. Ohun tí wọ́n máa ṣe ni pé tó bá di pé wọ́n rí pé aráàlú ò fẹ́ àwọn mọ́ àwọn ọmọ ọkùnrin kan wọ́n ní òkùnkùn dẹ̀dẹ̀ ká gbé ìdákẹ̀sán ọba jáyín tẹ́rígbàsọ nígbà mìíràn ó lè ṣe àwọn akéwì tàbí àwọn ìlú ni ó tàbùkù ọba tó yẹ pé ọba ni yóò sọ pé bọ́wọ́ bá ṣe sánmọ́ aka lórí kàkà kílẹ̀ gbolẹ̀ ọ̀sà irú ọba bẹ́ẹ̀ ó máa ń ṣe bí ọkùnrin ni. Nítorí náà láyé àtijọ́ kì í ṣe àwọn olóṣèlú ni wọ́n sọ pé àwọn rọ àwọn ọba lóyè. Ẹ wo irú àpẹẹrẹ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò wọ́n ti kọ́ rọ ọba kan lóyè bóyá pé kì í ṣílẹ̀ Yorùbá ṣùgbọ́n a lè lo gẹ́gẹ́ bí àpẹẹrẹ torí ọba náà làwọn náà. Ẹ rí i pé ó ṣe kó yẹ pé ọba yẹn bóyá kò ṣe ti àwọn olóṣèlú tó wà ń bẹ̀ nígbà tí ẹlòmíín sì tún dórí àléfà wọ́n tún gbẹ́lòmíì wọlé. Ẹ rí i pé ó ti ń dá ọ̀wọ̀ òsílẹ̀ nírú ìpínlẹ̀ yẹn ṣùgbọ́n láyé àtijọ́
irú ilé ò sí nítorí pé ọba ní agbára, ọba sì ló ba lórí ohun gbogbo. tọ ọ̀dà ibi ọ̀rọ̀ wá dé báyìí nípa ọ̀rọ̀ àwọn ọba aládé. Àwọn olóṣèlú wọ́n ní àwọn ló ń fún wọn lówó pé torí ìdí èyí kò sọgbọ́n tí wọ́n rí ta sí àfi kí wọ́n padà máa tẹríba fáwọn tó jẹ́ olóṣèlú ilẹ̀ wa. Kódà àrí kan láìpẹ́ yìí níbi tí ọba aládé tó ti ń dọ̀bálẹ̀ fún gómìnà táwọn èèyàn sì ní ó kù díẹ̀ káàtó. Ẹ gbọ́ ṣáà lè sọ kúrò ọba bẹ́ẹ̀ jẹ̀bi ni pẹ̀lú àlàyé ọ̀rọ̀. sẹ́ẹ̀rì ní àkọ́kọ́ náà mo mọ̀ pé àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọn ò lè ṣerú ẹ̀. mo mọ̀ pé ọba ìlú mi torí pé àwọn ọba aládé kan wà tó yẹ pé àwọn gómìnà yẹn gan wọn lè kó yan wọn kéré. irú ọba ìlú Ìlọ̀ràngún kò lè ṣe bẹ́ẹ̀. ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú kò lè ṣe bẹ́ẹ̀. mo sì mọ̀ pé bí Aláàfin Ọ̀yọ́ náà bá wà lórí àlééfà kò lè ṣe bẹ́ẹ̀. ẹ wo bá Oyèwùmí Ajagungbadé tí wọ́n ti gbéṣẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, irú àwọn náà kò lè ṣe bẹ́ẹ̀. ní àkọ́kọ́ náà gbogbo Yorùbá bọ̀ wọ́n ní bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí. ó tún wà lọ́wọ́ àwọn ọba aládé fúnra wọn. mo sì sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ló jẹ́ pé nígbà tó wá ṣe pé bẹ́nu bá jẹ ojú òtì, bóyá àwọn olóṣèlú yẹn gan nípasẹ̀ wọn ni wọ́n fi di ọba. torí náà ó dẹran kí wọ́n máa bọ̀wọ̀ fún wọn. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ọba gidi ni tó ṣe pé bóyá Ifá ló yàn án, kì í ṣe pé bóyá àwọn olóṣèlú gómìnà kan ló yàn án tó gbé sórí àlééfà, irú ẹni bẹ́ẹ̀ kò ní lọ ṣerú irú ìwà bẹ́ẹ̀. síwájú sí àwọn olóṣèlú wa náà bákan náà wọn ò fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ, wọn ò fi ọ̀wọ̀ fún àwọn ọba aládé wa. àti pàápàá ètò òṣèlú wa lóde òní tó gbé agbára àwọn ọba, tó gba agbára lọ́wọ́ àwọn ọba tó wáyé pé wọ́n á wà lábẹ́ alága ìjọba ìbílẹ̀ kò dára tó. nítorí náà ó yẹ kí wọ́n ṣe àtúntò tàbí àtúnṣe sí ètò òfin ilẹ̀ wa tó yẹ pé àwọn ọba wọn á dá dúró, tó yẹ pé kì í ṣe pé ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ni ó ti máa gba owó oṣù wọn. irú eléyìí tẹ́lẹ̀ bá wáyé tí wọ́n sì fún wọn ní ọba ní agbára, àwọn agbára tí ọba ní láyé àtijọ́, kí wọ́n fún wọn ní agbára. wọ́n mọ̀ pé àwọn ọba kan ti ń jà fún eléyìí pé ó yẹ kí wọ́n fún ọba ní ojúṣe nínú ètò òṣèlú tó dé òní, kí wọ́n fún àwọn ọba ní ojúṣe tí wọ́n mọ̀ ṣe. ẹ rí i pé láyé àtijọ́ kódà nígbà ayé olóṣèlú ti àkọ́kọ́ ní ọdún 1960 sí 1966 wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní House of Chiefs, jẹ́ pé àwọn ọba wọ́n ní ìgbìmọ̀ lọ́balọ́ba, jẹ́ pé àwọn ọba yẹn wọ́n sì ń ní àṣẹ láti pàṣẹ àti láti jíròrò lórí ìdàgbàsókè ìlú. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìjọba ológun ti gbàjọba àti ètò òṣèlú alágbára tí ó bẹ̀rẹ̀ ní ọdún 1979 tó parí 1983 nígbà tí àwọn ológun gbàjọba, àti ó ti bẹ̀rẹ̀ láti ọdún 1999 títí àsìkò yìí, wọ́n á fi ipò tó yẹ fún àwọn ọba wa mọ́. tó náà ó yẹ kí a padà sí ẹsẹ̀ àárọ̀ tí àwọn ọba wa tí ó fi ní agbára, tí a fi máa fi ọ̀wọ̀ fún àṣà àti ìṣe ilẹ̀ wa. ẹ ṣeun. ọ̀dà lásìkò yìí báyìí ṣé àwọn olóṣèlú, ẹ mọ̀ pé wọ́n ń gbowó lọ́wọ́ olóṣèlú gẹ́gẹ́ bí èrè mi ẹ̀ka, ṣé wọ́n á dáwọ́ máa gbowó lọ́wọ́ olóṣèlú dúró ni àbí kí ni nǹkan tí a lè ṣe gan tí ipò yẹn iyì á fi padà gan lójúlówó sọ́dọ̀ àwọn ọba? ohun tí gẹ́gẹ́ bí mo ti sọ ní ọ̀rọ̀ mi pé nínú ètò ìṣèjọba wa wọ́n gbọ́dọ̀ la ipò pàtàkì fún àwọn ọba wa tí wọ́n máa dìmú gẹ́gẹ́ bí ọba ní ilẹ̀ Yorùbá. yàtọ̀ sí yẹn, ètò fífún wọn lówó oṣù kò gbọ́dọ̀ gbé láti ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ní ó tó máa wá. wọ́n gbọ́dọ̀ ṣètò tó yẹ pé wọ́n máa ṣe ìlànà owó oṣù tiwọn, wọ́n dá dúró, wọ́n ní òmìnira. ẹ wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí, wọ́n tún ń ṣe pé ìjọba ìbílẹ̀ nítorí pé wọn à ní òmìnira ló yẹ pé abẹ́ gómìnà ni wọ́n wà. nítorí àwọn ètò ìdájọ́ wọn à ní òmìnira
ní wọ́n fi lè wà ní abẹ́ àwọn aláṣẹ yẹn tí wọ́n pè executive. Ṣùgbọ́n tí ọba ṣètò gbájẹ́ ìjọba ọba bá dá dúró fúnra rẹ̀ tí ó ṣe pé ó rọ̀gbọ̀kú lé ìjọba ìbílẹ̀ tàbí ìjọba ìpínlẹ̀ tí a sì ń ṣètò jẹ́ pé bóyá látòkè ní owó oṣù rẹ̀ ó ti máa wá, irú yẹn yóò jẹ́ kí ọba kí ó lè lágbára dáradára tó tí ó jẹ́ pé bóyá wọ́n tán wà ní abẹ́ olóṣèlú kan. DFASH Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. Yàtọ̀ sí ìyẹn tó wá ṣe pé à ń tẹ̀lé ìlànà àtijọ́ nípa bí a ṣe ń yan oyè, jẹ́ pé ìka tó bá tọ́ sí mi la fi ń romú, àwọn tó bá jẹ́ ọmọ ọba ni à ń lò. Bẹ́ẹ̀ ni a tún ń lo ìlànà tìbílẹ̀ tí ṣe pé a sọ pé bóyá bó bá ṣe wu ọba ló lè ṣe pé ìlànà tó bá wu ọba ló lè tẹ̀lé láti sọ pé ó dórí oyè. Ìlànà tó bá wu ọba, ẹ̀sìn tó bá wu ọba náà ni ó lè sìn lẹ́yìn ìgbà tí ọba bá wàjà láti sìn. Irú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹpẹrẹ àṣà àti ìṣe Yorùbá. Ìyẹn ló sì fà á tó yẹ pé ipò ọba ó wá di yẹpẹrẹ lóde òní. Tọ́ ọ̀rọ̀ màrè o, tèmi tí ń tòótọ́ mọ̀ báyìí náà ti máa di àwọn nǹkan kan mú nínú àlàyé ọ̀rọ̀ bàbá olóyè ọ̀mọ̀wé Fájẹyọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń yànnà náà ẹlẹ́yọ kọ̀ọ̀kan fún wa. A dìídì gbé wọn wá pé kí wọ́n wá ṣe àwọn ìyànnàná kọ̀lé lórí ọ̀rọ̀ ọba aládé, ipò wọn, agbára wọn nílẹ̀ Yorùbá àti ohun tó máa jẹ́ ojútùú sí i. Tọ́ ibi ọ̀rọ̀ dé báyìí, ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta. Ẹ ṣé, mo kàn fẹ́ ṣàfikún kan náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba lóde òní tí wọ́n ń pera wọn ní aládé ni kò yẹ kó jẹ́ ọba aládé. Ìyẹn náà ń ṣokùnfà bí àwọn ọba kan ṣe ń hùwà tí wọ́n fi bọ̀wọ̀ fún àwọn ọba. Láyé àtijọ́ ó lójú àwọn tí ẹ rí i pé irú ẹ̀ ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn bóyá láyé Ajímọ̀bí, pé àwọn tí wọ́n jẹ́ olóyè ìlú Ìbàdàn tí wọ́n jẹ́ afọbajẹ wọ́n lọ gbé adé lé wọn lórí. Irú àwọn nǹkan báwọn yìí gan tó ń ṣàkóbá tó sì ń ta àbùkù bá àṣà àti ìṣe wa. Nítorí náà ọ̀rọ̀ àmọ̀ràn mi náà ni pé kí àwọn ọba wa kí wọ́n fi ara wọn sí ipò ọ̀wọ̀. Ká rí i pé ìlànà ayé àtijọ́ bí a ṣe yan ọba là ń bẹ̀rẹ̀ sí yan ọba. Àwọn tí ọba bá tọ́ sí ni ká fi jẹ ọba. Kí a sì tẹ̀lé ìlànà ìṣe àti àṣà Yorùbá lórí bí ọba ó ṣe dórí ipò. Kí a sì gbé àwọn ọba wa, kí àwọn olóṣèlú wa kí wọ́n gbìyànjú àti fi ọba sí àwọn ipò tó yẹ. Kí a ṣe àtúntò fún ètò àwọn agbára tí àwọn ọba ní lóde òní, kí wọ́n ní òmìnira, kó jẹ́ pé ìlànà tí ó fi máa gba owó oṣù wọn kò ní jẹ́ pé bóyá abẹ́ ìjọba ìbílẹ̀ ni ó wà, jẹ́ pé wọ́n lè dá dúró, wọ́n lè lẹ́nu ọ̀rọ̀. Eléyìí ni ó lè ràn wá lọ́wọ́ láti lè mú kí àṣà àti ìṣe wa kó dá dúró. Torí kò yẹ kí ipò ọba kí ó rẹ̀yìn, nítorí pé ọba ni olùṣílẹ́jọ́ àṣà. Tó jẹ́ pé àṣà bá kú, irú ìran bẹ́ẹ̀ yóò kú ni, ìran wa ní kú lágbára lọ́wọ́ Elédùwà. Tọ́ ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn wa, ẹ bá a lọ sí comment section ká mèrò tiyín náà pẹ̀lú ẹ̀. Ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Olóyè Ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ, olú ọmọ Àgbàṣàgà ti ìlú Ìláràngún àti olùkọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Abẹ́òkúta. Tọ́ ẹ ṣeun o, yóò yẹ yín sà. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí mo mọ̀ pé tí ń wò ló ní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ mọ̀ wá gbàgbé àwọn tí wọ́n ń ṣonígbọ̀wọ́ fún ìkànnì Bẹ́ńbẹ́yẹ́kẹ́.
Al-Isnad Homes and Properties, ATJ Textiles, Alani Nightingale àti Dfash Express Logistics. Ẹ ṣeun o, àmọrírì yín ní gbogbo ìgbà. Ẹ máa bá a lọ sí comment section, ẹ subscribe tẹ́ bá ń wà fúngbà àkọ́kọ́, kẹ́ẹ̀dẹ̀ tún share ẹ̀ fáwọn ẹlòmíì lóní pẹ̀mbẹ̀yẹkẹ́. Welcome to the epitome of luxury living, nested in the heart of Shimawa, Mowe, Ogun State. Prepare to embark on a journey where serenity meets sophistication, where every corner tells a story of elegance and tranquility. Isnad Phase 1 is located 10-minute drive from Lagos Ibadan Expressway, right behind the RCCG camp, Shimawa. Yeah, you are welcome. Yeah, can you tell me? Wow. It was to the glory of God. I appreciate Almighty God. It's a rare opportunity. I'm so fortunate I got to know about this place through a friend of mine who happens to be a realtor. Okay, thank you. That's noted. Then, can you tell me how do this property along with your preference? Oh, wow. It's such a comfortable and a nice place for me. I appreciate its accessibility to many amenities that is very close. It's a wonderful place that so much appreciate. Okay, that's good. Can you let me know what are the documents after purchase properties? I really appreciate, like I said, immediately I purchased this place, I was given the receipt for the sales of a 500 meter scale meter. Also, I also got a deed of assignment. I was given deed of assignment with no effect. Also, I was also given a survey plan and at the same time a contract of sales from them with immediate effect. So I so much thank you God for this rare opportunity. Thank you. Really appreciate you. Welcome. Have a nice day. Thank you very much. Hello everybody. I welcome you to the allocation activities of today at Isnad Phase 1. And I'm using this medium to congratulate every property investors. Let me call them smart investors for their kind and wise decision they make. Because it's never been easy getting a property at this kind of location at Shimawa Mowe. It comes with a high price, and as we all know, development involves money. We have some other kind of properties as Isnad Homes and Properties. We have some of our estates, some are already developing, while some are even sold out. So we have some properties at Ajebo. We have some at Ajebo. We have a Mango Phase 1 at Ajebo, and also we have a Dream Home Phase 2, which is still available at the moment. We have that one also at see about how the allocation properties have been, and it's never been easy, and we congratulate every one of us. So I'm using this medium to kind of invite everyone that it is only now that you can get the property you want. Any moment, any further delay in the decision will also lead to an increment. So whenever you want to consult the professionals involved. Make use of at Isnad Homes and Properties. So like I said earlier on, we have some that are already sold out and we have some that are still currently on for selling. So if you are interested, kindly check us at our available Gmail down and also the number I will be
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú wa yìí, òun ni ẹ máa wò.